dùn nílé tiwa. Gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Ẹ kúlé gbogbo ẹ̀yin olùgbọ́ wa, ó jẹ́ ayọ̀ mi láti wà lórí ètò yìí ní àkókò yìí. Mo fẹ́ gbàgbọ́ pé Ọlọ́run ti ń lo ètò yìí fún ẹnìkọ̀ọ̀kan wa. Mo fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run gbà wá níyànjú ní òwúrọ̀ yìí láti inú ìwé Mátíù orí kìíní. Mátíù orí kìíní, wọ́n ka ẹsẹ̀ 5 àkọ́kọ́ àti ẹsẹ̀ 6 pẹ̀lú. Mátíù orí kìíní, mo fẹ́ bá sọ̀rọ̀ lórí àwọn ìyà ńlá Jésù Olúwa. Tí ẹ bá sì tẹ́tí sí mi dáadáa lórí ìwàásù yìí, ẹ rí pé níní ìjákulẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò túmọ̀ sí wípé kò sí ìrètí fún ènìyàn mọ́. Fẹ́ jẹ́ kó yé wa pé níní ìjákulẹ̀ nínú ayé ẹni kò túmọ̀ sí wípé ayé ẹni kò lè nítumọ̀ mọ́. Fẹ́ kó yé wa pé níní ìjákulẹ̀ ní àwọn ọ̀nà kan tàbí òmíràn kò túmọ̀ sí pé àbí kéèyàn tí ẹ ti ṣe àwọn àṣìṣe pẹ̀lú ayé rẹ̀ kò túmọ̀ sí pé ayé ènìyàn ti tán. Ìwé Mátíù orí kìíní yẹn Bíbélì sọ ní ẹsẹ̀ kìíní pé ìwé ìran Jésù Kristi ọmọ Dáfídì ọmọ Ábúráhámù. Ábúráhámù bí Ísákì, Ísákì sì bí Jákọ́bù, Jákọ́bù sì bí Júdà àti àwọn arákùnrin rẹ̀. Júdà sì bí Fárésì àti Sárà ti Tamari. Fárésì sì bí Esromu, Esromu sì bí Aramu, Aramu sì bí Aminadabu, Aminadabu sì bí Naasoni, Naasoni sì bí Salmoni, Salmoni sì bí Boasi ti Rakabu, Boasi sì bí Obedi ti Rúùtù, Obedi sì bí Jésè. Bíbélì sọ ní ẹsẹ̀ 6 pé Jésè sì bí Dáfídì ọba. Dáfídì ọba sì bí Solomoni láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe aya Ùráyà. Nínú ẹsẹ̀ Bíbélì tá a kà yìí, orúkọ obìnrin 4 lọ́lọ́run dá fún wa ń bẹ̀. Wọ́n sọ ìtàn wọn fún wa, wọ́n sì kọ́ wa ẹ̀kọ́ 3 gbòógì tí ó ṣe pàtàkì. Bọ̀ kí n tó ṣe eléyìí, ẹ jẹ́ á gbàdúrà. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín fún àánú yín lórí wa. Ẹ ṣé fún gbogbo tí ẹ jẹ́, ẹ ṣé fún ọ̀rọ̀ yín, ẹ ṣé fún ẹ̀kọ́ tó wà níbẹ̀. Mo gbàdúrà pé kí agbára Ọlọ́run kó lè ṣiṣẹ́ ní àkókò yìí, pé kí ó lè ràn wá lọ́wọ́. Olúwa, mo gbàdúrà pé kí ọkàn wa kó lè ru sókè, ká sì lè kọ́ ẹ̀kọ́ pàtó tí ẹ̀yin Ọlọ́run fẹ́ ká kọ́, kó lè ràn wá lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ fún ìtẹ̀síwájú. Ògo ni forúkọ mímọ́ yín, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Bíbélì sọ ní ẹsẹ̀ 3 yẹn pé Júdà sì bí Fárésì àti Sárà ti Tamari. Fárésì sì bí Esromu, Esromu sì bí Aramu. Orúkọ obìnrin kan tí a dárúkọ níbẹ̀ ó ní Tamari. Tá bá ka ìwé Genesis dáadáa, a ó rí pé Tamari yìí ìyàwó ọmọ Júdà ló jẹ́. Ta ni Júdà? Júdà ọmọ Ísírẹ́lì, tó túmọ̀ sí pé ó jẹ́ ọmọ bàbá Jákọ́bù. Júdà yìí ó wá bí ọmọkùnrin 3. Àkọ́bí rẹ̀ tí a pè ní ó wá fẹ́ arábìnrin yìí tí a ń pè ní Tamari. Nígbà tó fẹ́ Tamari yìí, Bíbélì wá sọ pé ó ṣe ohun tó bí Ọlọ́run nínú. Nígbà tó sì ṣe ohun tó bí Ọlọ́run nínú, Ọlọ́run lù ú pa. Nígbà tí Ọlọ́run sì pa, ó jẹ́ àṣà láti sú lópó fún àbúrò rẹ̀. Wọ́n wá sú lópó fún àbúrò rẹ̀ lóòótọ́. Nígbà tí wọ́n sú lópó fún arákùnrin yìí, ó wá jẹ́ ẹni tó yẹ pé kò bẹ̀rù Ọlọ́run,
kò fẹ́ kí arábìnrin náà lóyún, bẹ́ẹ̀ wá sọ pé gbogbo ohun tó jáde lára rẹ̀ ìṣe ni ó dà sílẹ̀ lẹ̀. bẹ́ẹ̀ nìkan ti sọ wọn pé kò síyanu téèyàn bá ń fún nǹkan alátọ́jáde lára ọmọkùnrin sílẹ̀ lẹ̀ ipé kẹ̀ ṣẹ̀ṣẹ̀ wo Bíbélì sọ pé ọkùnrin yẹn tó dà nǹkan sílẹ̀ lẹ̀ yẹn ojú ẹsẹ̀ lọ́lọ́run náà pa. níbi tí Ọlọ́run kórìíra irú ìwà bẹ́ẹ̀ dé, ìwà tá à ń pè ní masturbation, máa tú nǹkan sílẹ̀ lẹ̀ lásán, ojú ẹsẹ̀ ní Ọlọ́run náà pa. Ní bàbá wa wò pé ọmọkùnrin mẹ́ta mo bí, méjì ti kú, léṣù fẹ́ arábìnrin Támárì. máa lọ lé bàbá rẹ o. bàbá Júdà ló wí bẹ́ẹ̀ fún. wo tọ́mọ mi kẹta bá ti dàgbà dáadáa ìrànṣẹ́ sí ọ. nígbà tó wá sọ bẹ́ẹ̀ fún arábìnrin náà, sì gbàgbọ́ ló bá lọ. nígbà tó àkókò tó yẹ kí wọ́n sú lópó fún arákùnrin yẹn, bàbá ò bá ṣe bẹ́ẹ̀. Bíbélì wípé arábìnrin náà ó sì múra gẹ́gẹ́ bí panṣágà obìnrin, ó sì dúró sẹ́gbẹ̀ẹ́ títì. bàbá ọkọ rẹ̀ ò sì dá mọ̀. àánú máa ń ṣe mí fún ọ̀pọ̀lọpọ̀ àwa ọkùnrin jẹ́ pé olójú kò mú ò lọ ni wá. kò sí ń tà lè wọlé tọ̀ lóbìnrin. bàbá Júdà yìí wọ́n sì lọ wọlé tọ̀ ọmọbìnrin náà lẹ́gbẹ̀ẹ́ títì. nígbà tó lọ́wọ́ ṣe ohun tí ó kọjá ọgbọ́n ìmọ̀ àti òye ènìyàn, arábìnrin yẹn sì lóyún fún bàbá ọkọ ẹ̀. nígbà lóyún fún bàbá ọkọ ẹ̀, jẹ́ wọn kó ó bímọ ló bá bí ìbejì. tẹ́yìn ó bá wò ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́ láti gbọ́ pé ènìyàn lóyún fún bàbá ọkọ ẹ̀. ó jẹ́ ohun tí kò bójúmu rárá. tó bá jẹ́ èmi ni, tí mo bá ní ẹ̀gbọ́nbìnrin tàbí àbúròbìnrin tó lọ lóyún fún bàbá ọkọ rẹ̀, èmi ò ní bá wọn kí kú oríire o. tàbí tó lọ bímọ fún bàbá ọkọ rẹ̀, èmi ò ní bá wọn súnmọ́ rárá. ǹjẹ́ mọ̀ pé nínú àwọn bàbá ńlá Jésù olùgbàlà, nínú àwọn ìyá ńlá Jésù olùgbàlà, Támárì jọ kan níbẹ̀. nítorí pé ìjákulẹ̀ bẹ̀rẹ̀ kò túmọ̀ sí pé kò sí ìrètí mọ́. Ọlọ́run wá sì ń ṣe ní mímú ohun tó dáa jáde nínú ọ̀pọ̀lọpọ̀ ohun tí kò dára. arábìnrin yẹn Támárì ó sì bí Fárísì ìkànnì àwọn bàbá ńlá Jésù ni. ó túmọ̀ sí pé Támárì ó jẹ́ ìkànnì àwọn ìyá ńlá Jésù. ṣùgbọ́n ta ni Támárì o? ẹni tó lóyún fún bàbá ọkọ ẹ̀. wọn ò fi wàásù ìkọ́ wa bá a ṣe dẹ́ṣẹ̀, ṣùgbọ́n mo fi ń kọ́ wa pé a lè jáde nínú ìjákulẹ̀ ayé. níbi tá a ṣubú sí, a lè dìde padà. ọ̀pọ̀lọpọ̀ wa láti rọra wa pín, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ rárá. bẹ́ẹ̀ tó tẹ̀síwájú tó dárúkọ ẹni mìíràn ní ẹsẹ̀ 5 pé Sámọ́nì sì bí Bóásì ti Rákábù. Rákábù yìí ó ní obìnrin ará Jẹ́ríkò ni. lórí ògiri odi Jẹ́ríkò ó ní wọ́n ń gbé. àwọn ní iléeṣẹ́ kan, iléeṣẹ́ panṣágà ni. kò síbi tọkùnrin ò ti lè wọlé tọ̀ wọ́n. kò sírú ọkùnrin tí ò lè wọlé tọ̀ wọ́n tó bá láti lówó lọ. àwọn Yorùbá ní owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀. irú nǹkan tábìnrin yìí ń ṣe nìyí. Bíbélì sì wí fún wa nínú ìwé Jóṣúà orí 2 yẹn wípé arábìnrin yìí ó fi àwọn alamí yẹn pamọ́. nígbà tó fi àwọn alamí náà pamọ́, ó wá bá wọn dá májẹ̀mú tó rọ́ ṣàlàyé pé a ti gbúrò Ọlọ́run yín o, èmi sì mọ̀ pé Ọlọ́run yín alágbára ni o, èmi mọ̀ pé Ọlọ́run yín ni olùgbàlà o, a ti gbúrò Ọlọ́run yín o. ó wá fi ìgbàgbọ́ rẹ̀ panṣágà sí inú Ọlọ́run Ísírẹ́lì. ìwé wa sọ pé òun ni ìyá tó bí Bóásì. Bóásì yìí tẹ́ bá kàwé Rúùtù dáadáa, ènìyàn ńlá ni. Bóásì yìí ó jẹ́ ẹni yìí
ní ilẹ̀ Israeli. Jẹ́ wọ́n pé nígbàtí gbogbo ènìyàn parun ní Jẹ́ríkò, Rákábù parun. Kìí ṣe ẹni tó yẹ pé èèyàn lè bá polówó iṣẹ́ tó ń ṣe. Tí mo bá ní èèyàn nínú ìdílé mi tó ń ṣerú iṣẹ́ tí Rákábù ń ṣe yìí, èyí ní bá polówó iṣẹ́ rẹ̀. Èyí ní bá pé sí Facebook, èyí ní bá gbé sí ẹ̀rọ ayélujára. Rárá, mi ò ní dánwò. Torí pé ohun ìtìjú ní iṣẹ́ tó ń ṣe yìí kìí ṣe iṣẹ́ gidi. Gbọ́ mi dáadáa ẹ̀yin ènìyàn, wípé Rákábù yìí, ìyá Jésù ni. Nínú àwọn ìyá ńlá Jésù, panṣágà náà wà ńbẹ̀. Ẹni àkọ́kọ́ lóyún fún bàbá ọkọ ẹ̀. Ẹni kejì iṣẹ́ panṣágà ló ń ṣe lójú mẹ́wẹ́wà. Àwọn náà wá, wọ́n sì di Israẹli Ọlọ́run. Nítorí pé ìjákulẹ̀ àkọ́kọ́ kìí ṣe ìjákulẹ̀ pátápátá. Bíbélì wa sọ ní ẹsẹ̀ 5 yẹn pé Sálómọ́nì sì bí Bóásì ti Rákábù, Bóásì sì bí Ọ́bẹ́dì ti Rúùtù. Ọ́bẹ́dì yìí, Rúùtù yìí, ó ní ọmọbìnrin Móábù tó yẹ pé láti ìbí rẹ̀ ló ti jẹ́ ọ̀tá Ọlọ́run. Ìwé Rúùtù orí 1 sí dédé gbogbo ìwé Rúùtù pátápátá ni a ó ti rí ohun gbogbo nípa arábìnrin yìí. Arábìnrin yìí nígbàtí Naomi àti Elimeleki tí wọ́n lọ sí ìlú wọn nítorí ìyàn tí ó mú, a kọ nípa arábìnrin náà pé níṣe ni àwọn ọkọ rẹ̀ kú, kékeré ló ti dopó. Kékeré ló ti dopó. Nígbàtí ọkọ rẹ̀ kú tán, ṣe ń gbọ́ mi ẹ̀yin èèyàn Ọlọ́run, wípé ó tún wá tiraka láti tún wò pé kí ni wọ́n ṣe. Níyàwó sọ fún wọn pé wò tí ń bá bẹ́ẹ̀ bímọ gan kò ní lè sú lópó fún ọ. Ọdún wo ni ó tó dàgbà tó ẹni tó lè fi ọ. Wọ́n padà, arábìnrin ní rárá, wọ́n tún sọ fún mi pé kí n padà mọ́. Ibi tí ìwọ bá gbé ni wọ́n máa gbé, àwọn èèyàn rẹ ni wọ́n jẹ́ ènìyàn mi. Ó wá sọ gbólóhùn tó lágbára ẹ, ó ní Ọlọ́run rẹ yóò sì jẹ́ Ọlọ́run mi. Ó gba Ọlọ́run alààyè gbọ́, ó gba Ọlọ́run Israẹli gbọ́, ó gba Ọlọ́run ayérayé gbọ́, ó gbà á sínú ayé rẹ̀. Ọlọ́run yìí nígbà tí ó yí ìtàn rẹ̀ padà, wọ́n ṣú lópó fún Bóásì, ó bí Ọ́bẹ́dì. Nígbà tó bí Ọ́bẹ́dì, Ọ́bẹ́dì sì bí Jésè. Tààtì ni Jésè ni bàbá ọba Dáfídì. Ẹni tó jẹ́ ọ̀tá Ọlọ́run láti bẹ̀rẹ̀, òun náà ti di gíní o, ọmọ Ọlọ́run. Ó sì tún jẹ́ kan nínú àwọn ìyá ńlá Jésù olùgbàlà. Ó kù ẹnìkan tí mo fẹ́ fi hàn wá ní ẹsẹ̀ 6 yẹn. Bíbélì sọ pé Jésè sì bí Dáfídì ọba. Dáfídì ọba sì bí Sólómọ́nì láti ọ̀dọ̀ ẹni tí ó ń ṣe aya Ùráyà. Gbogbo alámọ̀ ìtàn tó lágbára yìí pé ọba Dáfídì nígbà táwọn ọba ń lọ sí ojú ogun, ìwé Sámúẹ́lì kejì orí 11 ni mo wà yẹn. Àwọn dúólé, wọ́n rìn nírọ̀lẹ́ níjọ́ kan náà, arábìnrin tó rọra ń wẹ̀ náà ránṣẹ́ sí ni wọ́n mú ìyàwó mọ́lẹ̀. Kìíkà ṣe pé wọ́n mú ìyàwó mọ́lẹ̀ nìkan, arábìnrin yẹn lóyún fún wọn. Wọ́n tiraka láti dọ́gbọ́n sí, láti ti oyún olóyún sí ọkọ lọ́rùn. Ọkọ yìí sì jólótìtọ́ ènìyàn tí ọba Dáfídì fi pa. Ṣùgbọ́n kókó tó wà nípa arábìnrin yẹn ni pé ó lóyún fún ọ̀gá ọkọ rẹ̀. Ṣé pé Támárì lóyún fún bàbá ọkọ rẹ̀. Ṣé pé Rákébù jẹ́ panṣágà. Ṣé pé Rúùtù jẹ́ ọ̀tá Ọlọ́run. Báṣébà, arábìnrin yìí òun tiẹ̀ lóyún fún ọ̀gá ọkọ rẹ̀ ni. Nígbà tí ó kọ́kọ́ bímọ kìíní tí wọ́n pàdánù. Ṣé Ọlọ́run wa ọ̀nà àrà lọ́nà rẹ̀. Ǹjẹ́ àwọn pé Báṣébà yìí ó wà lára àwọn ìyá ńlá Jésù. Ọba Dáfídì ò lọ láì jìyà lóòótọ́ o.
ṣùgbọ́n lẹ́yìn gbogbo àìdá yìí Ọlọ́run mú ohun tó dára jáde. Nínú àwọn ìtàn yìí mo kọ́ ẹ̀kọ́ mẹ́ta kan tí mo fẹ́ kọ́ yín tó yẹ pé tẹ́ ẹ bá tẹ́tí sí mi dáadáa yóò ràn yín lọ́wọ́. Ẹ̀kọ́ kìíní tí mo kọ́ rèé, ẹ tẹ́tí sí mi ẹ̀yin èèyàn Ọlọ́run, òun náà ni pé kò sẹ́ni tí Ọlọ́run ò lè dáríjì. Bíbélì wípé ẹ wá kájọ ronú papọ̀, ó ní bí ẹ̀ṣẹ̀ yín bá pọ́n ó ní yóò funfun bí òwú. Jẹ́ kí n sòótọ́ fún ọ, mo mọ̀ pé àwọn èèyàn kan ti sọ wọ́n pé ẹ̀ṣẹ̀ rẹ ti pọ̀ jù k'Ọlọ́run ò lè dáríjì ọ́. Irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Ṣé rí Ọlọ́run wa ọlọ́rọ̀ láàánú ni, kò sí ẹ̀ṣẹ̀ náà tó pọ̀ tó, kò sí bó ṣe tóbi tó, kò sí bó ṣe fẹ̀ tó o bá lè wá pé Olúwa dáríjì mi, kí ni yóò ṣe o? Yóò dáríjì ọ́. Wo ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ 5, ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ 5. Bẹ́ẹ̀ ni àti lọ́dọ̀ Jésù Kristi ẹlẹ́rìí òótọ́, àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé, ẹni tí ó fẹ́ wa tí ó sì wẹ̀ wá nù nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Wo ẹ̀jẹ̀ Jésù ó tó láti gbà ọ́ là. Olórin yẹn ní oore ọ̀fẹ́ ńlá Jésù ó ju gbogbo ẹ̀ṣẹ̀ mi lọ. Báwo ni wọ́n ṣe ròyìn rẹ̀? Ìyìn rẹ̀ ti pọ̀ tó. Ó ní ó kó àjàgà mi dànù, ó tú ẹ̀mí mi sílẹ̀. Torí oore ọ̀fẹ́ Jésù ó ń dọ́dọ̀ mi. Oore ọ̀fẹ́ Jésù wà fún ọ̀rẹ́ mi, oore ọ̀fẹ́ Jésù wà fún arákùnrin, oore ọ̀fẹ́ Jésù wà fún arábìnrin, oore ọ̀fẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ pátápátá wà fún ọ tó bá lè wá sọ́dọ̀ Jésù. Báyìí kí n parọ́ fún kò díẹ̀ sí, kò sẹ́ṣẹ̀ kékeré kò sẹ́ṣẹ̀ ńlá, gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀. Jésù ni ẹ wá sọ́dọ̀ mi, kò ní ta wá, ó ní kò sẹ́ni tó wá sọ́dọ̀ òun tó ń mú tànù. Ẹ̀kọ́ kìíní nìyẹn tá a gbọ́dọ̀ kọ́ nípa bóyá Rúùtù ni o, bóyá nípa Támárì ni o, bóyá nípa Báṣébà ni o, bóyá nípa Rékábù ni o, wípé Ọlọ́run dáríjì gbogbo wọn. Ṣẹ̀ṣẹ̀ tí ẹ ti pọ̀ tó yẹn ni, tí o ti lóyún fún bàbá ọkọ ẹni, tí o ti bíbejì fún bàbá ọkọ ẹni, kí wàá lọ wá rọra rẹ pin pé kò sí ìdáríjì fún mi. Ìdáríjì ń bẹ dáadáa fún ọ bàbá, ìdáríjì ń bẹ dáadáa fún ọ màmá, ìdáríjì ń bẹ fún ọ dáadáa arákùnrin, ìdáríjì ń bẹ fún ọ dáadáa arábìnrin tó o bá lè wá sọ́dọ̀ Jésù. Ẹ̀kọ́ kejì rèé. Kí n tó sọ ẹ̀kọ́ kejì jẹ́ kí n tó sọ nǹkan kan fún wa pé ìgbọ́ gbọ́dọ̀ mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ o, kó o gbà pé torí ẹ̀ṣẹ̀ rẹ o jẹ̀bi ikú. Gbogbo nǹkan wọ̀nyí làwọn Rúùtù gbà, làwọn Rékábù gbà, làwọn Báṣébà gbà. Torí náà Ọlọ́run ṣe kí ni? Ó dáríjì wọn. Nǹkan kejì rèé. Kì í kàn ṣe pé kò sẹ́ni tọ́lọ́run ò lè dáríjì, ṣùgbọ́n kò sẹ́ni tọ́lọ́run ò lè yí padà. Ṣé rí Ọlọ́run ọba apábídà sọdire ni. Ní dídáríjì ni ohun tó kàn tí ó ṣe pẹ̀lú ayé wa náà ni pé yóò ṣe kí ni o? Yóò yí wa padà. Kúrò nínú ẹni èrí di ẹni ìtẹ́wọ́gbà, kúrò nínú aláìnírètí di ẹni ìrètí, kúrò nínú ẹntáyé rẹ ti bàjẹ́ di aláyé rere. Ìdáríjì ń bẹ, ẹ̀kúnrẹ́rẹ́ ìdáríjì àti ìyípadà ọ̀tun. Ṣé rí ìyípadà yẹn láti ibi sí ire ni? Kì í ṣe pé yóò jẹ́ kí ìyípadà yẹn jẹ́ láti ibi sí ibi rárá. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, oníjàgíjàgà ọmọdé ni mí nígbà tí mo kéré púpọ̀. Lọ́dún kan ni Jésù gbà mí là, ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Nígbà tó dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí tán, ó tún yí ayé mi padà sí ire. Èmi náà mo do ní wàásù báyìí, èmi náà mo ní oore ọ̀fẹ́ àti di ajínrere báyìí, nítorí pé kò sẹ́ni tọ́lọ́run ò lè dáríjì, kò sì sẹ́ni tọ́lọ́run ò lè yí padà. Ó ní àyípadà ìsọdọ̀tun, ó ní àyípadà ire, ó ní àrà rere tó fẹ́ fayé rẹ dá tó bá lè wá sọ́dọ̀ Jésù. Yóò dáríjì ọ́, yóò sì tún yí ọ padà. Kí ni ẹ̀kọ́ kẹta tí mo fẹ́ ká kọ́? Ẹ̀yin náà wo àwọn
àwọn ẹni tó jẹ́ ọ̀tá Ọlọ́run bá ṣe di ọ̀rẹ́ Ọlọ́run, àwọn ẹni tá a ti tànù bá ṣe di ẹni ìtẹ́wọ́gbà, nítorí pé wọ́n wá sọ́dọ̀ Jésù, ó dáríjì wọ́n, ó sì yà ayé wọn padà. Nǹkan kẹta tí mo fẹ́ ká mọ̀ ni pé kì í kàn ṣe pé kò sẹ́ni tọ́lọ́run ò lè dáríjì, kò sẹ́ni tọ́lọ́run ò lè yí padà. Ìkẹta ni pé kò sẹ́ni tọ́lọ́run ò lè lò. Ẹ wo àwọn ìyá yìí, ẹ wò wọ́n dáadáa. Èwo nu wọn lèèyàn lè rò pé ó yẹ kó wà nù ran Jésù? Ṣé rí ọgbọ́n ènìyàn kì í ṣọgbọ́n Ọlọ́run, ọ̀nà ènìyàn ó yàtọ̀ sí ọ̀nà Ọlọ́run. Ṣé rí bí ọ̀run ṣe jìnnà sáyé, bẹ́ẹ̀ ni ọ̀nà Ọlọ́run ṣe yàtọ̀ sí ọ̀nà wa. Láti inú àwọn tata àkàyí tá sọ̀rọ̀ nípa àwọn arábìnrin yìí, kì í kẹ́ ṣe kó dáríjì wọn nìkan, ṣùgbọ́n yí wọn padà. Lẹ́yìn ìgbà tó yí wọn padà tán, ohun kẹta tó ṣe pẹ̀lú ayé wọn náà ni pé ó ṣiṣẹ́ agbára láti tó ṣe pàtàkì, ó bẹ̀rẹ̀ sí lò wọ́n fògo rẹ̀. Ẹ wá jẹ́ kí n sọ nǹkan kan fún wa, orúkọ wọn ò yí padà o. Ǹjẹ́ ẹ ṣàkíyèsí pé kò pé Báṣẹ́bà ní, ó kàn sọ pé aya Ùráyà ni, orúkọ aya Ùráyà ni tí Jésù ó fi dé. Rákàbù panṣágà ni tí Jésù ó fi dé. Rúùtù ará Móábù ni tí Jésù ó fi dé. Támárì ìyàwó ọmọ Júdà ni tí Jésù ó fi dé. Orúkọ rẹ̀ ò yí padà, ṣùgbọ́n ayé rẹ̀ yí padà. Ní yíyí ayé rẹ̀ padà, ó tún wá di ẹni tó wúlò. Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ sọ wọ́n di ẹni tó wúlò. Láti ara Báṣẹ́bà lọkùnrin tó ní ọgbọ́n jùlọ tó jẹ́ ènìyàn ti jáde wá, tá à ń pè ní Sólómọ́nì. Láti ara Ùráyà mọ́ ni ẹni tó lóyún fọ́gọ̀ ọkàn rẹ̀, Ọlọ́run lò nínú májẹ̀mú tuntun. Àríbọ́ Ọlọ́run ṣe lò àwọn pẹjẹpẹja tó sọ wọ́n di apẹjẹ ènìyàn. Àrí nínú májẹ̀mú tuntun bó ṣe lò àwọn tí ò kàwé, bó ṣe lò wọ́n wò wọ́n dáadáa, tí wọ́n sọ dáadáa nípa wọn pé wọn kò kàwé, wọn ò kàwé kankan, wọn ò mọ̀ kankan, wọn ò lóye kankan, wọn kì í ṣe pé bóyá wọ́n dáa jẹ ẹnikẹ́ni lọ, ṣùgbọ́n Ọlọ́run lò wọ́n. Paul apostoli apànìyàn ni, bá dúró ìwé tọ́lọ́run lò láti fi kọ́. Ẹ̀bọ́n ló bá wọn káṣọ dání nígbà tí wọ́n ń pa Solomoni, Stefani, tí wọ́n ń lẹ̀kúta fún Stefanu. Ó ló bá wọn káṣọ dání, Ọlọ́run lò ó. Bọ́ọ̀ ló ṣe lò ó fún ògo rẹ̀. Ṣé orí wọn náà Ọlọ́run lè lò ó fún ògo rẹ̀? Bó kọ́kọ́ wá fún ìdáríjì, ó kọ́kọ́ di ẹni ìgbàlà, ó bá Jésù lólùgbàlà, torí pé òun lẹni tó fẹ́ ọ, tó sì ní ìdáríjì fún ọ. Òun lẹni tó kú lórí igi àgbélébù nítorí rẹ. Òun lẹni náà tó ní ìyà ẹnipẹ̀kun fún ọ. Òun lẹni náà tó ní ọ̀nà àbáyọ fún ọ. Kò sí ọ̀nà àbáyọ míì, kò sí ọ̀nà ìrètí míì ju Jésù lọ. Kó má bàa ṣègbé, kó má bàa lọ sọ́run àpáàdì. Kébì náà má bàa ṣègbé, kí má bàa lọ sọ́run àpáàdì. Òun ni Jésù fi wá sáyé láti wá kú. Èmi àti yín ló fẹ́ràn. Ìfẹ́ tó sì ní sí wa kò lẹ́gbẹ́. Olóhun ó darí ẹ̀ṣẹ̀ wa jì wá. Òun ó fún wa níyà nípẹ̀kun. Òun ó sọ wá di ọmọ Ọlọ́run. Ìyàwó tó bá gbà á, bí ó sọ pé a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ó di ọmọ Ọlọ́run lójú ẹsẹ̀ ní, kìí ṣe pé tó bá yá. Tó bá lè gba Jésù, tó bá tún súnmọ́ Jésù yìí, kọ̀ọ̀kan ní gbà ọ́ lánìkan, yóò yí ọ padà. Yóò yí ọ padà láti ibi sí ire. Kọ̀ọ̀kan ní yí ọ padà nìkan, yóò wá lò ọ́ fógo rẹ̀. Yóò wá jẹ́ ìbùkún fún ayé tiẹ̀ pé ó lò ọ́ fún ògo rẹ̀. Tẹ́rẹ̀ bá níbi tó wà yẹn, fúnra rẹ̀ ní ẹ̀ẹ̀kan ṣoṣo kì í ṣe ẹ̀mẹ́wàá. Ní ọ̀sẹ̀ yìí nìkan kì í ṣe ọ̀sọ̀ọ̀sẹ̀. Lónìí nìkan kì í ṣojoojúmọ́. Pé Jésù sọ́kàn rẹ̀ nísìn. Wípé Jésù ṣàánú èmi ẹlẹ́ṣẹ̀, kí o gba ọkàn mi là. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Mo gbàgbọ́ pé ikú sísí àtàjíǹde rẹ ó san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Jésù jọ wá sọ́kàn mi kó máa gbé bẹ̀. Jésù, mo dúpẹ́ torí pé o ti wá sọ́kàn mi. O ṣé torí pé o ti gbà mí là. Yí ayé mi padà kó o sì lò mí fógo rẹ. Yí ayé mi padà kó o sì lò mí fógo rẹ.
ẹ ṣé Ọlọ́run bàbá wa fún àwọn ọkàn tó ti pé Jésù sọ́kàn wọn. Mo gbàdúrà pé kẹ́ ẹ lè yí ayé wọn padà, kẹ́ ẹ sì lò wọ́n fògo yín. Ẹ ṣé fún ètò yìí, ẹ ṣé fún ọ̀rọ̀ yín tó lágbára tẹ́ ẹ ti lò lónìí. Ògo ni forúkọ mímọ́ yín, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fi ó di pé Jésù sọ́kàn rẹ, káàbọ̀ sínú ẹbí Ọlọ́run. Ó ti dáríjì ọ́ náà nìyẹn, ìdánilójú yẹn nìyẹn. Ó ti dáríjì ọ́, ó ti ṣetán àti yí ọ padà, ó ti ṣetán àti lò ọ́ fògo rẹ̀. A fẹ́ gbọ́ látọ̀dọ̀ rẹ, a sì fẹ́ láti ràn ọ́ lọ́wọ́ síwájú àti síwájú sí i. Tó bá lè pe wá sórí 07038085652, 07038085652 tàbí 07087682122, 07087682122 tàbí 07055307492. WhatsApp number wa nìyẹn, wọ́n ti fi gbogbo ẹ̀ sójú móhùnmáwòrán 07055307492. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí, ìwàláàyè Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín. Ó dàbọ̀. Nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kò